ọ̀nà àbáyọ tó bá ti rí pé o jẹun lójú oorun tó jẹ́ yóò bá mú tílẹ̀ bá ti mọ́ kó o tó jẹ anything wàá wá kalonji oil black seed oil kalonji India ló ń pè ní kalonji abatu sauda là ń pè é ní Saudi so o máa wá bu ṣíbí kan nínú black seed oil yẹn o máa bu sínú spoon ṣíbí kan wàá wá ka ayatul kursi ẹyọ kan kúlẹ̀ àwòsàn rábìlì falakẹ́ ẹyọ kan kúlẹ̀ àwòsàn rábìlì nurse ẹyọ kan wàá kà sí nínú spoon yẹn wàá wá táò sí wàá blow sí wàá wá mú bẹ́ẹ̀ tó bá ti mú bẹ́ẹ̀ wá warm water kọ́ọ̀pù kan mú lé lórí tó bá ti mú lé lórí sórí oúnjẹ táwọn èèyàn ń jẹ lójú oorun yẹn poison ni wàhálà ni ó máa lọ ńlẹ̀ mọ́ ìfun èèyàn ni ìmí wà tó pé tíyan bá ti tẹ́lómi bá jẹun lójú oorun nísìnyí yóò mọ ọ̀rẹ́ ni ààrẹ immune ẹ̀ kò ní lè boost kò ní lè jáfáfá kò ní lè ṣá máa rẹ̀ bí ẹni tó a máa ṣe bí ẹni tó lóyún a máa ṣe bí ẹni tó ti ní typhoid ìmí dẹ̀ ni kò ní rájé jẹun gbogbo nǹkan á bẹ̀rẹ̀ sí ní dàrú fún gbogbo promise tí wọ́n ti ṣe fún ìjákulẹ̀ á máa bá àwọn oríṣiríṣi nǹkan ni ká máa jẹun lójú oorun ló máa ń fà kí n jẹ́ kí èèyàn tọ́ ẹgbẹ́ ó dẹ̀ máa ń fa oríṣiríṣi àìsàn síyàn lára kódà ó máa ń boyún jẹ́ lára ẹlòmíì so tó bá ti mú kíní yẹn bẹ́ẹ̀ yẹn share fídíò káwọn èèyàn jàǹfààní ẹ̀ tó bá ti mú bẹ́ẹ̀ yẹn á flush everything má ti jẹun tó bá ṣe ń jí ìwọ náà lọ lo kíní yẹn straight wàá rí á flush everything ìgbẹ́ asáré gbọ̀n ẹ wá ìtọ̀ àgbọ̀n ẹ̀ á flush gbogbo fáírọ́ọ̀sì tí wọ́n fún ẹ jẹ ní evil word lójú oorun yẹn bí sínú láì tààlà fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kò dẹ̀ tó ṣiṣẹ́ yìí náà nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní adẹ̀sọ fún yín a nídìí Hajj àti Umurah ní organisation wa ẹ fún wa ní Hajj àti Umurah slot ẹ fi ta organisation wa lọ́rẹ bẹ́ẹ̀ ni so gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò ọlọ́run ètò àwọn ọmọ aláìní òkè òkè lẹ́ẹ̀ máa lọ àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní àti fún lọ síwájú ẹ̀sìn àti fún opó 0123 214-254 account number fáwọn aláìní 0123-214-254 Wema Bank of Nigeria innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ba lóní farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ bákan náà gbogbo ẹ̀yin tó pé ẹ̀ fà tí ò tóra wọn tíjàkulẹ̀ ń wá tẹ́ ń ṣiṣẹ́ bí aláìṣe tẹ́ wà ń la ìlú òyìnbó tẹ́ rí ìwé ìgbélú tẹ́ rí lẹ́kọ́ tẹ́ rí mọ́tò rà ẹni tó ń tó ẹ kó ti lọ́kọ ẹni tó ẹ kó ti níyàwó tí gbogbo nǹkan ṣáà ń dàrú promise and failure àmúbọ́ aláwọn special powder tó jẹ́ pé tọ́wọ́ ẹ bá tẹ̀ tó bá ń lo àwọn ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ inú ẹ adùn ayọ̀ akùn ọ̀nà àlà wàá máa gbé nǹkan gidi ṣe bí sínú láì tààlà bákan náà dẹ̀ ni à ń lo DHL láti deliver gbogbo product wa all over the world adẹ̀ ń lo GIG logistic company ní Nàìjíríà innal izzata lillahi jami'a gbogbo ẹgbẹ́ ọlọ́run lọ́ba lónìí ẹgbìyànjú ẹgẹ́ẹ̀tì miracle leaf àti caterpillar àti transformer fún ọkùnrin tí ò bá lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni àbí tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn aláwọn special tá a máa ń ṣe tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn bákan náà ni a ní special powder tá a máa ń ṣe fẹ́ni tó bá ní diabetics bẹ́ẹ̀ ni tó yẹ pé within a month sugar yà kúrò nínú blood rẹ̀ ẹni tó bá ń jẹun lójú oorun àbí tí nǹkan rìn lára ẹ̀ àbí tí wọ́n ta lọ́fà àkókò ti miracle leaves bẹ́ẹ̀ ni miracle leaves yìí ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti zena leaf àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ bí sínú láì tààlà ó lágbára púpọ̀ jù prevention ni treatment ni cure ni bákan náà obìnrin tó ní ovulation problem gbìyànjú kó gẹ́ẹ̀tì caterpillar láti lè finú ṣoyún láti lè fẹ̀yìn gbọ́mọkàn bákan náà ni ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fẹ́ni tó ní fibroid àbí tó ní blockage tube bákan náà ni ẹni tó ní cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá prevention lélẹ́yìí all in one natural app treatment ni prevention ni cure ni ó ti lògùn sí kò lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ó forí kókó aláǹtakò ń jẹun lójú oorun get all in one cancer diabetes asthma ikú nìkan ni kò lè wò láyé ẹ̀ ń tí kwanilẹ̀ awọ ànábì onísọ̀rọ̀ ìfẹ́ nú àwọn èèyàn ń lo wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ó dẹ̀ gba láàbù kọjá ẹ̀ rí ó wà halal gbogbo product wa ló gba láàbù kọjá ló wà scientific approved so ó dẹ̀ wà effect àwọn èèyàn ń lo wọn dúpẹ́ so ikú nìkan lélẹ́ ò lè wò bákan náà ni ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọyè iliam ó wà effective ó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent ọmọ Ìlọrin ní mí iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi ń ṣe ni mo tún kẹ́kọ̀ọ́ káàkiri láfíríkà wa mo kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà alhamdulilayi so la fi ní pé káwọn olólùfẹ́ wa àwọn olólùfẹ́ wa kó máa jẹ àǹfààní gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ káàkiri innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lóní ìwọ tó bá nípe níjà lórí èké nínú àìsàn ayé ń dàyàn láàmú ni ẹ̀mí òkùnkùn ni àlìjọ̀nú ni ẹ contact global director health and spiritual department lórí nọ́mbà +27 61-295-6389 innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lóní má sálámù ẹ̀ lálẹ́.